ẹ̀yin èèyàn mi ó tún ti ṣẹlẹ̀ o eléyìí gbẹnu tán o lórí Alhaji Wasiu Ayinde tí wọ́n fún ọmọbìnrin kan lóyún níwọ̀n bíi ọdún mẹ́ta sẹ́yìn àmọ́ tí wọ́n gba oyún náà o wọ́n gbóyún wọ́n gbọ́mọ títí di wákàtí bí a ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ̀yin èèyàn mi ẹ súnmọ́ bí ẹ jẹ́ ń ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. arábìnrin kan mà ló bá Cryout TV News sọ̀rọ̀ o nínú interview rẹ̀. ó ní bóun ṣe wà yìí girlfriend Alhaji Ayinde Marshal ni òun o. ó ní kí nǹkan ṣe pé àwọn kan ríra wọn làwọn fúnra wọn lóyún o. ó ní àwọn jọ rin ìrìn àjò lọ́kọ-láya tàbí kí n sọ pé girlfriend and boyfriend fún odidi ọdún méje kó tó wá di pé oyún wọ̀ ní 2013. ó ní nígbà tí òun wá lóyún fún Alhaji Ayinde Marshal làlájì bá sọ wípé kóun lọ ṣe oyún wípé òun máa rán àwọn bọ́ìsì òun sí o kí wọ́n fún ní owó àmọ́ òun ò rẹ́jẹ̀ òun ò rómìnira o. Alhaji ò bá sẹ́ndì owó sóhun. nígbà tí ó yá ó ní òun discover wípé òun ní fibroid. nínú fibroid tó ní ìlò fi rò pé ó lè má jẹ oyún lòun ní pé bóyá fibroid ló ń yọ òun lẹ́nu tí òun fi rò wípé òun ní oyún o. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbó òun ṣàrí wípé oyún ni òun ní. àmọ́ nínú gbogbo wàhálà yìí bóun ṣe ń lọ sí ọ̀dọ̀ Alhaji Ayinde Marshal níjẹ̀bú òde ó ní wọn fẹ́ rí òun ṣe ló máa ń lé òun bí ìgbẹ́. ìgbà mìíràn kẹ̀ ọ́ máa kàn sẹ́ǹdì owó pẹ̀lú àwọn bọ́ìsì wọn wípé kí wọ́n fún òun ní owó. ó ní gbogbo wàhálà yìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ fóun. àmọ́ nígbà tí wọ́n wá ń bi léèrè wípé báwo ló ṣe wá pàdé Wasiu Ayinde débi wípé ẹjọ́ bára yín ń jáde ẹjọ́ bára yín wọlé tẹ̀fí wá lóyún. ó ní bóun ṣe wà yìí pé nail technician ni òun máa ń ṣe àwọn tó máa ń fọ ẹsẹ̀ tún ẹsẹ̀ ṣe tún èékánná ṣe oníṣẹ́ tóun máa ń ṣe nìyẹn. wípé Alhaji Wasiu Ayinde máa ń wá sí ṣọ́ọ̀bù òun láti wá tún ẹsẹ̀ ṣe o. ó ní láti ibẹ̀ ló wá di wípé òun lọ sí ilé wọn òun rẹ́ndà home service fún wọn lòun bẹ̀rẹ̀ sí ní bá wọn fọ ẹsẹ̀ nínú ilé. ó ní látàrí home service òun ṣe lòun bá di girlfriend wọn. àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó ní Alhaji Marshal gba oyún ní ọwọ́ òun o. ó ní nígbà tó yá tí òun bí ọmọ yìí òun lọ ṣe àwọn tẹ́ẹ̀sì kan àwọn tẹ́ẹ̀sì yìí fi hàn wípé òun ò tẹ́kẹ̀ ara òun àti oyún tóun ní àti ara òun fún ara òun ó lóun tẹ́kẹ̀. ó ṣẹlẹ̀ wípé ọjọ́ kan ó ní ṣò kan ní Èkó bóun ṣe gbọ́ pé ó wà ní ṣò yìí ó lóun bá lọ síbẹ̀ àmọ́ kò fẹ́ rí òun àmọ́ létà ó ní káwọn boys òun fún òun ní 200,000 naira. ó nínú 200,000 naira tí wọ́n fún òun ṣá lòun fi lọ sí hospital gbà tóun máa dé hospital lọ bá ní pé òun ò gbúdọ̀ lọlé o torí pé kí ni òun ti overdue. ẹ wò ọmọbìnrin yìí ojú ẹ̀ rí tó. ó nígbà tóun bímọ yìí òun ṣàránṣẹ́ sí wọn pé òun ti bímọ ó ní Alhaji ò tún yọjú sóhun. ó ní ọjọ́ mẹ́jọ ṣá ni Alhaji bá fi orúkọ ọmọ ránṣẹ́ o. orúkọ ọmọ náà ní Asisat Tiwalade Serena Ayinde Marshal. ó ṣàṣẹ́ndì orúkọ ọmọ. ó ní láti gbà yẹn òun ò rí. ó ní òun ṣàtún gbìyànjú láti gbé ọmọ yìí lọ bá Alhaji ní ilé rẹ̀ wípé àmọ́ gbogbo ìgbìyànjú òun wípé Alhaji ò gbọmọ yìí ní ọwọ́ òun o. ó ní nígbà tí ó yá òun gbìyànjú láti lọ rí màmá tó bí Ayinde Marshal. ó nígbà tí òun débẹ̀ bí màmá ṣe rí báyìí so òun sì máa bí ara òun kóun tó kúrò láyé pé ọmọ yìí jọ màmá ó jọ màmá ẹ wò bí ìmúmu ni. ẹ wọ ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí lágbára ṣe ni arábìnrin ìyá àti ọmọ rẹ̀ ṣe ni wọ́n ń wọ ẹkún mi pé láti ọdún yìí ẹ wo bí ọmọ ṣe jọ Alhaji Wasiu Ayinde. ẹ wò ká má tẹ̀ ní pé kọ́kọ́ má ti sọ pé fẹ́ ṣe DNA ẹ̀yin náà ẹ wo bí ọmọ yìí ṣe jọ Alhaji àbí kò jọ Alhaji ní ẹ̀yin èèyàn mi. ẹ jẹ́ àmì èròǹgbà inú kọ́mẹ́sẹ̀ tó dọ́rọ̀ yìí lágbára tójú timú tẹnutẹnu mà ló fi jọ Alhaji. ọ̀rọ̀ yìí ní agbára. ẹ wò ẹ jẹ́ ń gbé fọ́nrán èso kẹ̀kẹ́ gbọ́ níbi tí obìnrin ti ń ṣe àwọn àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ fún gbogbo àwọn ènìyàn kí wọ́n lè gbọ́. Wasiu Ayinde Marshal. We dated for about 7 years plus before I eventually took him for Asisat. Though by the time I told him about the pregnancy, he said he was not interested that I should abort it, that he will send one of his boys to me to give me money for the abortion. I waited and waited. There was no response. I now went to Ozana Lab at Century Bus Stop. But I want you to tell me the truth. And like the Bible said, when you say the truth shall set you free. Madam, are you sure that Alhaji Wasiu Ayinde Marshal is the father of this daughter? Yes, he is. Good. Yes. According to your story, you said
you met Alhaji Wasiu Ayinde Marshal through the job you are doing. Yes. You work for him. I'm a nail technician and a hairstylist. That was what I was doing because I used to be Wasiu's pedicurist. That was how he came to me to come and do his pedicure to my shop before I started rendering home services in his house. So when the girl was a year plus, I now decided to go to Kabiru, Agbabiaka. Then he was still alive. When I went to his palace, he allowed us in. We came, we saw him and narrated my story. When I narrated my story, they now called Wasiu on the phone. Wasiu now lied against me but I went to meet his mother during that period. From there, when the mother saw us, he looked at this baby and she started shedding tears. And I said, mo shiwalaye mo wa bi ara mi. Because the girl, that was when I knew, because it was the first time I was seeing the mother. That's Wasiu Ayinde's mother. And the girl did not even resemble the father. The girl took the face of the mother. The woman was looking at the baby and was shedding tears. Hello everybody, my name is Azizat Tiwalade Aduke Serena Ayinde Marshal. I'm the daughter of K1 the Ultimate. And I'm also the daughter of Ogechi Amahosu. I heard that my father is a billionaire. He has money, if not a trillionaire. I heard he has money, but I'm not feeling. Ó lágbára o, ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin tèmi ní ìkànnì DIGINAIJA TV, kí lẹ rí sọ sí ọ̀rọ̀ yìí? Ẹ rí pé ọ̀rọ̀ yìí lágbára gidigidi. Ọ̀rọ̀ yìí ni mo rí tí mo ní kí n mú wá sétí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ mi ní ìkànnì DIGINAIJA TV. Ẹ má wá gbàgbé láti tẹ follow button, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi ṣe kíni, kẹ́ bá mi pín fọ́nrán yìí. Torí ní ìkànnì DIGINAIJA TV bí ìròyìn bá ṣe ń jà la máa ṣe máa mú wá sétí ìgbọ́ yín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.